bá pẹ̀lú èdè bàbá ìdè ètò tuntun tó ń jáde nílé yìí o òun bẹ̀rù òde ẹ̀gbọ́n tàbí ìdáhùn ìbéèrè àwọn kọ̀ọ̀kan lórí ètò oníbẹ̀rù òde tó gbowó ńlá 500,000 naira fún ìbájẹ́ sọ̀rọ̀ ó pẹ̀lú ìpẹ̀lú nílẹ̀ Yorùbá tó ń gbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè tí máa jáde lọ́lọ́kùn òjọ̀kan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé bóyá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ wọn lórí ètò tí àwọn kan fún gbé kalẹ̀ lórí YouTube òun tẹ̀wọ́dẹ̀ authentic Yorùbá tí ilé ìyá ti máa rí o àwọn kan kan onídẹ̀wọ́dẹ̀ ta lórí ìtúbọ̀ tó tí ìdáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídẹ̀wọ́dẹ̀ kájọ máa fojú oúnjẹ àyèjẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbàlódà. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé àmì Olódùmarè ní fi wálẹ̀ o Ọlọ́run ọmọ sọ wa yóò mọ dáàbò rẹ̀ bù wá yóò sì mọ wà pẹ̀lú wa bọ́lá ń bá ti wá ń sọ wa káwa náà má gbàgbé láti máa ṣọ́ra wa o ẹ̀jẹ̀ á máa ṣọ́ra wa o ayédèrú kọ́rẹ́ǹsì ń bẹ lóde o ayédèrú owó ó ń bẹ lóde o bó bá fẹ́ gbowó ọjà lọ́wọ́ èèyàn yẹ̀wò dáadáa fẹ́nẹ́fẹ́nẹ́ bó bá fẹ́ rajà lọ́wọ́ èèyàn àbí tó bá fẹ́ tajà fún èèyàn yẹ̀wò dáadáa bí èèyàn bá fẹ́ sanwó fún ọ yẹ̀wò dáadáa bí wọ́n bá kówó àjọ fún ọ yẹ̀wò dáadáa bí wọ́n bá sanwó ilé fún ọ yẹ̀wò dáadáa because àwọn tí ń ṣe ayédèrú owó everybody ní wọ́n náà bá yọ lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún àsìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún bẹ̀ ní ńlọrọrùn láti gba ayédèrú owó jù torí wọ́n ló kọlù kọ́sítọ́mà pọ̀ lórí yín madam ń fẹ́ raṣọ fáwọn ọmọ ó wá ń sùúrù ó wá ń sùn hàn yìí àbáwọn tó fẹ́ ro oúnjẹ àwọn tó fẹ́ ro oògùn wọ́n pọ̀ lórí yín bọ̀dá wọ́n fẹ́ rajà lẹ́yìn náà wọ́n àtẹ́ǹdì sí wọn Bọ́lá bá mi dá wọn lóhùn Ṣẹ́gun bá mi dá wọn lóhùn Bọ́lá pọ̀ ṣé wọn ò lè fojú sí wọn tà ń bẹ̀ yẹn ni bẹ́ẹ̀ bá ti ń ṣe wàhálà láti dá wọn lóhùn náà ní kẹ́ gbìyànjú láti fi ara balẹ̀ wo owó tí wọ́n ń ná fún yín dáadáa ẹ yẹ̀ wò ṣé ọ̀sáyédèrú ń bẹ̀ kò sáyédèrú owó tí wọn ò lè ṣe o wọ́n lè ṣe tàtijọ́ wọ́n lè ṣe ti sìn because ní lọ́lọ́ yìí náà lọ́wọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Kánò ni wọ́n tẹ àwọn èèyàn mẹ́ta lọ́wọ́ wọ́n tẹ̀ wọ́n now àwọn mẹ́ta ọ̀hún according to àlàyé tí wọ́n ṣe ó dàbí ẹni pé ẹnìkan ló mọ̀ nípa owó yẹn àwọn méjì tó kù jí gbé mọ́ lọ́wọ́ ṣùgbọ́n àtẹni tó jí gbé àtẹni tó mọ̀ nípa ẹ̀ bóyá ló ní o bóyá wọ́n fi rẹ́wọ̀n náà ní o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ ní akóló àwọn ọlọ́pàá bí tí wọ́n ti ràn wọ́n lọ́wọ́ ẹ̀ pé lò ó lówó tí wọ́n bá lọ wọn tó dáwó dòrú 129 billion naira tó ń bá ṣe gbogbo ẹ̀ tán o dọ́là ń bẹ́ńbẹ̀ sẹ́fà ń bẹ́ńbẹ̀ náírà ń bẹ́ńbẹ̀ ṣùgbọ́n tó ń bá ṣe tán yóò equivalent to 129 billion naira 542 million 886,000 naira that is each some money tí gbogbo tó wọ́n yẹn bá bọ́ sínú circulation ohun nǹkan tí yóò yọ kú nígbà tá a bá padà rí pé ayédèrú owó ni owó yẹ àwọn èèyàn tí yóò bọ̀ sí lọ́wọ́ ó jẹ́ nǹkan tó yà yàn lẹ́nu so ẹni tó jẹ́ state police public relation officer SP Abdullahi Haruna ó ní counterfeit currencies equivalent to a total sum of 129 billion 542 million 823,000 naira were recovered. So ní dọ́là a ní 3 million tàbí ẹ jẹ́ ká wo fídíò ẹ̀ kẹ́ẹ̀mọ̀ gbọ́ ní dọ́là owó ọmọ òun bó ṣe pọ̀ nù ní dọ́là a ní 3 million 366,000 dollars ní sẹ́fà a ní 51 million 970,000 sẹ́fà ní náírà a ní 1 million 443,000 naira
lára àwọn nǹkan tí wọ́n tó gbà lélẹ́yìí oríṣiríṣi nǹkan ìjà olóró àwọn egbòogi olóró àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti gbàgbàgbà wọ́n gba igbó tí wọ́n gbì lóríṣiríṣi ọ̀nà now ibi tí mò ń lọ lélẹ́yìí o àkọ́kọ́ ni pé 175 rap fún mú oríṣiríṣi plate number òun náà lè rí òun ibi tí mo wá lọ lélẹ́yìí àwọn èèyàn tó ṣe counterfeit owó yìí bóun ni wọ́n ti ṣe tó fi gba owó gidi èyí tó jẹ́ dọ́là ń bí ọjọ́ dọ́là èyí tó jẹ́ sẹ́fà ń bí ọjọ́ sẹ́fà èyí tó jẹ́ náírà ń bí ọjọ́ náírà dáadáa tó jẹ́ pé tán bá ná bóun yóò bá láwọ̀ òfin kò lè mọ̀ wípé àfẹ́ẹ̀kì lówó yìí o àsìkò ọdún sì rèé tí wọ́n ráàyè ná dáadáa now bí ọba sí mákẹ́ẹ̀tì fún wọn ò ní ṣe ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn kan ni wọ́n ń ta àwọn owó yìí fún ìyẹn túmọ̀ sí pé demand wà fún àwọn èèyàn kan ń béèrè fún ilé tó túmọ̀ sí pé àwọn mẹ́ta tí wọ́n arrest nìkan kọ́ ló yẹ kí ìjọba ó mú àwọn òwúlẹ̀ ń tà fún kí wọ́n kó wọn. concern mi ni pé bá dúró owó bá bọ́ sí circulation ẹ dákun sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ìwọ gbèsè servers ti bẹ́ẹ̀ wọ́n kì í lè yàn lọ sí Kòtónú láti lọ fìrajà ń bẹ̀ wọ́n bá kó 51,970,000 servers wọ́n bá kó wọ́n Kútọ́nú bó bá jẹ́ mọ́tò nìkan wọ́n fẹ́ fìrà ó ní iye mọ́tò tí wọ́n fi gbé jáde o tó bá jẹ́ ráìsì wọ́n fẹ́ fi kó ó ní iye àpò ráìsì wọ́n fi kó jáde o bó bá jẹ́ òróró ó ní iye garawo òróró tí wọ́n fi kó jáde ṣé gbogbo ẹ̀ ni wọ́n nà tán lẹ́ẹ̀kan wọ́n á lè ná gbogbo ẹ̀ tán lẹ́ẹ̀kan wọ́n á lu papọ̀ máwọn owó náà ni tí wọ́n bá wá ríbi tí wọ́n ti ná lẹ́ẹ̀kan náà tí wọ́n ti jẹ lọ wọ́n lè ná bẹ́ẹ̀lì wọ́n lè ná pásù ẹ̀ so àwọn mẹ́ta tó ń mú sáwọn nìkan ni brain behind owó yìí tàbá wa ní ká fojú inú wò dáadáa tí ká dá wọn lẹ́bi bá a bá dá wọn lẹ́bi ìdájọ́ kí ni ká fún wọn ẹ jẹ́ n gbà ṣẹ́jú kan náà ṣẹ́jú yín ìdájọ́ kí ni ká fún wọn mò ń bọ̀. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́ ẹ máa kà pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ kó tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fòjò ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi
á tọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni, ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹgbọ́n mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Well, mo wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo ní ìdájọ́ òun ló yẹ ká ṣe fún ọ. Normally, ká ní ti ọgbọ́n ayédèrú owó ni màá sọ pé ó yẹ ká tọ́jú àwọn èèyàn síbì kan o. Ọgbọ́n tí wọ́n fi ń ṣe ó yẹ ká rí lò nínú ọpọlọ wọn. Ṣùgbọ́n torí àwọn nǹkan míì tí wọ́n tún bá lọ wọ́n fi hàn wípé gbogbo iṣẹ́ láabi láyé ló pé sí wọn lọ́wọ́. Ìgbà tí wọ́n kó kalẹ̀ kí ni wọ́n fi ń ṣe? Egbògi olóró tí ń bẹ lọ́wọ́ wọn kí ni wọ́n fi ń ṣe? Ìyẹn túmọ̀ sí pé wọ́n gba tricycle lọ́wọ́ wọ́n gba tricycle 3, wọ́n gba motorcycle 8 lọ́wọ́ wọ́n gba 6 life ammunition lọ́wọ́. So oríṣiríṣi nǹkan tó jẹ́ nǹkan ìjà olóró, egbògi olóró ni wọ́n bá lọ́wọ́ wọn. Ìyẹn túmọ̀ sí pé ọ̀daràn paraku, ojúlówó ọ̀daràn tí ò lábùlà tí ọ̀ràn fún mi là ò ní wọ́n. So now ìdájọ́ tó yẹ kí wọ́n ṣe fún ọ ni pé àkọ́kọ́ kí wọ́n wá gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Ìdí ni pé ká kó ya ikú tàbí ká kó ìsínwẹ́wẹ́ ikú kò sọ pé kéku ọ tán o. Tá a bá fẹ́ kéku ọ tán pátápátá nínú ilé, tá a fẹ́ kéku ọ jaṣọ, tá a fẹ́ kéku ọ jẹ̀wé mọ́, bá a bá ti kó ìyá ikú, ká kó bàbá ikú, ẹ̀gbọ́n ìyá ikú, bàbá ìyá ikú, ìyá ìyá ikú, ẹ̀gbọ́n ikú, bọ̀dé ikú, àbúrò ikú, ká kó gbogbo ikú tán pátápátá ńlá fi lè jẹ́ kí orí ikú ọ tán nù lé. Ìwé ilé ìrìnsìn ká tírèsì wọn délé, ìyàwó àtọmọ tí wọ́n lọ ń bẹ̀ ká kó wọn mọ́. Àmì Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan sílẹ̀ tí mo gbìyànjú torí ẹ̀ wá fún yín òun náà ni wípé ẹ wà very careful, especially with the Yorùbás. Àwọn yẹn nìkan ni wọ́n mú o, ṣé ìgbàgbé àwọn yẹn nìkan wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó wà láàrin wa tá a mọ̀ náà. Nínú àwọn tán fojú dọ̀rẹ́ láàrin yín, wọ́n ti ń wo bọ́n ṣe fẹ́ ná fake money fún yín lásìkò tọ́dún ń bọ̀ yìí. Wọ́n ń wo gbàtẹ́rù máa pọ̀ lọ́dọ̀ yín táwọn náà ṣe ṣùṣù rárá wá tẹ́ẹ̀ fi ní mọ láríjẹ̀ tó náwó yẹn fún yín.
so láti wà very very careful anybody tí bá ti ń tajà ní December yìí tẹ́ bá ti jẹ́ méjì ẹ jẹ́ nìkan máa tajà kẹ́nìkan máa gbowó ẹ wá sọ fáwọn tó fẹ́ rajà pé kò sí kánjú yín farabalẹ̀ yí owó èwò láti bẹ̀rẹ̀ dópin no matter how much bó ti wù kó pọ̀ tó bá jẹ́ béèlì ẹ tú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ fọ́n ká lẹ́yọ kọ̀ọ̀kan ẹ yẹ̀ wò lẹ́yọ kọ̀ọ̀kan because lọ́pọ̀lọpọ̀ gbà àwọn fake money tí yóò wà ń bẹ̀ ó lè ju èrè tó yẹ kó ẹja lórí ọjà lọ èrè wá dànù agbowó kà àti bá ti ń ṣe wàhálà láti January to December tẹ wá ní December tọ́jà yín mọ́ yá lélẹ́yìí ti jẹ́ December tó yẹ kẹ́ ẹ rérè tó pọ̀ lórí ọjà yín lélẹ́yìí tó wá jẹ́ ayédèrú owó ni wọ́n fi ṣe èrè ọjà fún yín how you feel bó ni ó ṣe rí lára yín so ẹjẹ́ àrònú sí dáadáa o ẹjẹ́ àgbègbèsẹ̀ lé lórí gbogbo àwa tá a dẹ̀ ní lọ́kàn náà láti lọ ná ayédèrú owó kò sẹ́dá tó tajà ìpẹ́ tí ò ní gbowó òkúta nítorí o bá ṣe lọ́ọ́ jẹ nítorí o bá ṣe lọ́ọ́ gbà tó bá nígbàgbọ́ wípé o fẹ́ bá yí ọmọlàkejì jẹ́ pẹ̀lú fake money because to the best of my understanding wọn náà lè bójú tó sẹ́kan ká sọ wípé ìyàwó tiẹ̀ náà ní ń tajà ká sọ pọ́kọ tiẹ̀ náà ní ń tajà táyé wá náyédèrú owó fún bó ni ó ṣe dé lára ẹ̀ ró dáadáa o ká tó fi kàṣọ ọmọlàkejì wa ó yẹ káwa gangan kọ́kọ́ fabẹ́rẹ́ gúnra wa ká tó fi gún ọmọlàkejì àná Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ mo sọ tẹ́lẹ̀ náà pé belenja náà ni ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV fún ètò yín ètò wa onídèmọdè game show ẹ já máa pàdé lórí Authentic Yorùbá TV ó dẹ̀ ṣe é ṣe kí ẹ bá pàdé lórí Awikonko TV ẹ ń bá ti nífẹ̀ẹ́ mi kò síbi tí mo wà tẹ́ ẹ̀ ní wà mí lọ àná Olódùmarè ní fi sílẹ̀ ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ kópa lórí onídèmọdè ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 mo mọ̀ pé ẹ máa rí WhatsApp number mi lójú ìwòran yín àná Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ God bless you. abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́bà tí ń gba ìbéèrè lẹ́wọ̀n máa gba owó ńlá lórí ètò yìí o onídèmọdè. àdúrà àbẹ̀fẹ́ Awikonko bá tó bá pẹ̀lú lórí èdè bàbá ìdè ètò tuntun tó ń jáde nílé yìí o onídèmọdè ẹ̀gbọ́n tàbí ìdáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè tó gbowó ńlá 500,000 naira fún Yorùbá Game Show ní ó pẹ̀lú ìpẹ̀lú nídìí ẹ̀rọ ìpínlẹ̀ àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè tí máa jáde lọ́lọ́kùn òjọ̀kan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé bóyá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ lọ́wọ́ lórí ètò tí Awikonko gbé kalẹ̀ nínú YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́wọ̀ tí máa rí wò Awikonko onídèmọdè ta lórí tìmọ̀ tó tí ò dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú wọn jẹ àyèjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàlódà. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.